Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mes chers frères et sœurs, je vous salue ce matin. Aujourd'hui, c'est dimanche. Aujourd'hui, c'est dimanche. Regardez la mosquée, 5 Safa. Aujourd'hui, c'est dimanche. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán tá a wò yẹn? Ìmáàmù yẹn fi gbé ta wípé ẹ gbà mí o, ẹ gbà mí o. Èmi nìkan ni mò ń kírun ní mọ́ṣáláṣí láti bí ìjọ́ bíi mélòó kan báyìí o. Òun ò ráwọn èèyàn o. Èní Sunday ẹ wo bínú mọ́ṣáláṣí ṣe rí o. Èmi nìkan mo wà ní mọ́ṣáláṣí o. Ìdí ni pé àwọn èèyàn ti já. Àwọn èèyàn ti mọ òdodo. Mo sọ fún yín wípé tí irọ́ bá pẹ́ títí, irọ́ a máa jọ òótọ́. Kò wá sí bí irọ́ ṣe lè lọ títí. Ọjọ́ kan péré báyìí ni òdodo máa bá. Àwọn èèyàn mọ̀ pé òdodo là ń sọ. Ìwọ tó bá wá jẹ́ ọmọ Yorùbá tó sì wá nù ẹ̀sìn Islam, má lọ bá àwọn àáfàá sẹ́, má lọ béèrè lọ́wọ́ àwọn àáfàá kankan. Fúlàní ni wọ́n. Ẹlẹ́ẹ̀kejì wọn ò níṣẹ́, ibẹ̀ ni wọ́n ti ń jẹun. Ìwọ lọ gbé Kùránì yẹn gangan, ìwọ lọ kà fúnra ara ẹ ní èdè abínibí. Lọ kà ní èdè tó máa gbọ́yé. Wàá rí wípé nǹkan tó ń sọ̀rọ̀ nínú Quran kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Quran, Muhammadu ló ń fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ńbẹ̀. Ó wá ń sọ wípé Jubril sọ pé Allah sọ pé Allah yẹn gangan ère ni, ó ní ọwọ́ ọ̀tún méjì, kò lè ṣe nǹkan kan. Wọ́n wá ń sọ fún wa wípé àwọn ẹni oríṣàdá tiwa ká má pay homage, ká má respect wọn. Wọ́n fẹ́ gba àṣà àti ìṣe wa lọ́wọ́ wa. Nǹkan tán wá gbé wá látòkèrè tán fẹ́ wá gbélé wa lọ́wọ́ kò ní agbára kankan débi tá a kò ní agbára kankan débi tá a máa fi wé àwọn òrìṣà tọ̀dọ̀ tiwa. Ère lásán ni, kò lè ṣe nǹkan kan, òfegè ni. Ẹ̀yin èèyàn wa ẹ jí. Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Ère lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Àmọ́ kí n tó lọ, ẹ jẹ́ ká ka àyà Kùránì kan. Mo fẹ́ kí gbogbo wa ká mọ àyà Kùránì yìí sẹ̀. Nǹkan tí wọ́n wá fi ẹ̀sìn Islam ṣe ní ilẹ̀ adúláwọ̀ nìyí. Tẹ́ ẹ bá wo ilẹ̀ adúláwọ̀, ẹ wo ọwọ́ àríwá ilẹ̀ adúláwọ̀, ẹ rí wípé àwọn Lárúbáwá ti gba gbogbo ilẹ̀ yẹn. Egypt, Morocco, Tunisia, Algeria, Libya. Nǹkan táwọn Lárúbáwá yìí fẹ́ ṣe gangan nìyẹn. Wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ pé tá a bá ti gba àṣà àti ìṣe wọn lọ́wọ́ wọn, tá a ti tún ìtàn wọn kọ, tá a ti sọ fún wọn pé ọmọ Lárúbáwá ni wọ́n, wọ́n á máa ríra wọn bí ọmọ Lárúbáwá. Àwa tá a jẹ́ Lárúbáwá, àwa ráyè wọlé sáàárín wọn, à lè gbalẹ̀ wọn. Ẹ̀yin èèyàn wa ẹ jára yín. Ẹ̀sìn Islam, ẹ̀sìn fún àwọn Fúlàní ni. Àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá ni. Àwọn ọmọ Fúlàní fi ń jà wá lógun lọ́wọ́lọ́wọ́ báyìí. Quran chapter 33 verse 27 Suratul Azab. Kí ni nǹkan tó sọ? Ó sọ pé Allahu sì jogún ilẹ̀ wọn, ilé wọn, dúkìá wọn àti ilẹ̀ tí ẹ kò tẹ̀rí fún yín. Allahu sì ń jẹ́ alágbára lórí gbogbo nǹkan. Allah ló fẹ́ wá jogún ilẹ̀ wa fún àwọn ọmọ Lárúbáwá. Báyìí àwọn Fúlàní gbalẹ̀ wa. Ẹ rí pé ní Kwara wọ́n ti lé wọn dànù. Wọ́n ti jogún ilẹ̀ wọn fáwọn Fúlàní. Ilé wọn, dúkìá wọn, ẹ rí pé wọ́n filẹ̀. Kùránì ni wọ́n ń tẹ̀lé. Ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá sẹ̀, tó bá ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látijọ́ yìí, ẹ má ṣépè fún wa. A ò kì í ṣe ní èpè. Fúnra ara yín ẹ lọ gbé ìwé tó ń pè ní àlòkù ìranù yìí tó ń pè ní Kùránì yìí. Ẹ lọ kà fún ara yín kẹrin. Ẹ má lọ bá àáfàá. Àwọn àáfàá yẹn onírọ́ ni wọ́n. Èmi sọ fún yín pé onírọ́ ni gbogbo àwọn àáfàá yẹn pátápátá. Irọ́ ni wọ́n ń pa. Wọn ò níṣẹ́. Ìdí kínní ni wọ́n ti ń jẹ káwọn parọ́ fún wa ká tún fún wọn lówó. Ṣé ẹ rí ìwé yìí? Ìtàn Ìjàpá àti Yánníbo ló wà ńbẹ̀. Ìtàn àwọn ọmọ Lárúbáwá ló wà ńbẹ̀. Kò sí ìtàn wa ńbẹ̀. Muhammadu jagunjagun ni, ajagun-gbalẹ̀ ni. Kò kí ń ṣe òjíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè. Ẹ̀yin náà ẹ jókòó ẹ wò báwo ni Ọlọ́run ṣe máa wá dá wa. Ó tún wá kórìíra àwọn èèyàn tó dá fún ara ẹ̀. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ère lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.